láì ní fa àsìkò púpọ̀ gùn. Mo rí fídíò àfáà wa àgbà nì gbogbo ayé mọ̀ sí ìjọba. Inshallah, ìjọba. Ayado. Fadilatu Sheikh Labib Ayado. Al-Abuhaji. Sheikh wa Labib Lágbàjì. Mo rí fídíò wọn kan láìpẹ́ yìí náà ni mo rí. Tí wọ́n ń ṣe bí ẹni fẹ́ sunkún níbi fídíò náà. Wọ́n á wò pé kí ló lè mọ pa bàbá yìí lẹ́kún. Wọ́n wá fi London. Wọ́n wá Fi London. fi London. Ìyẹn wá wà láàyè yẹn, ìjọ́ tèmi ti mọ Sheikh Labib. Mi ò rí bí tí wọ́n ti ṣe bí ẹni sunkún rí. Èmi ò rí ni òwe àwọn lè rí. Tàbí wá sunkún lórí social media. Bá jẹ́ abira wa pé kí ni ń pa wọ́n lẹ́kún. Kí ni ń ṣe kí ni? Kí ni ń pa wọ́n lẹ́kún? Kí ni ń pa wọ́n lẹ́kún láàyè ibi tó wà yẹn? Wọ́n wà ń lé wọn sunkún lórí social media. Àwọn adélu ọba lọ́hùn. Wọ́n wá ń sunkún. Ó jẹ́ ká wòye sí ẹkún yẹn. Afala ta'qiluna. Allah. Àṣé kìí ṣe ọ̀rọ̀ ara wọn ní pa wọ́n lẹ́kún o. Bí kìí ṣe ọ̀rọ̀ gbogbo àwa tá à ń jọmọ kéwú. Allah. Ẹkún tiẹ̀ wà nínú tí àfáà Labib ń sun. Allah. Ayatu torí tiẹ̀ làfáà Lágbàjì fi ń sunkún. Torí tèmi. Torí tiẹ̀ Allah. wọ́n fi ń sunkún. Abdulrauf ẹkún rẹ̀ wà nínú tí bàbá Lágbàjì ń sun. Adi Láfẹnwá Kasida Sultan Ìbàdàn Mustapha gbogbo yìí pátá lẹ́ ń pàfà lẹ́kún. Ọgbọ́n tí àfọlórí wí ni pé bakaitu ala shababi. بقيت على شبابي بقيت على شبابي بدمع عيني Ìbẹ̀rẹ̀ eré nìyẹn. فلم يغني البكاء ولا النهيب فلم يغني البكاء ولا بقيت على شبابي بدمع عيني Maulana Sheikh Labib Al-Abuhaji. رحم الله حياته. Ńgbà tí wọ́n dé London tí àwọn challengers mini una wa mini unaka tó bẹ̀rẹ̀ sí ní jáde sí wọn lórí ọ̀rọ̀ mímọ́. Àwọn lérò pọ́tọ̀ ní táwọn palẹ̀mọ́ fún káwọn nǹkan míì tún máa wá yọjú ńgbà tán dọ̀hùn. Allah. Wọ́n wá wo bọ́lọ́hun tí ń fa àwọn ṣe kò ń gẹ́ pẹ̀lú ìpalẹ̀mọ́ àwọn. Bọ́n ti ń gbé wá làwọn náà bọ́n ti ń gbé súnmọ́ wọn làwọn náà ń gbé pàdé wọn pẹ̀lú mímọ́. بقيت على شبابي بدمع عيني. Eléyìí ni àfọ́ àwọn Lágbàjì wò. Wọ́n wá ń gba àwa ọmọ kéwú nímọ̀ràn pé èèyàn ọmọ tẹ́ ń kéwú lọ́wọ́ yìí ẹ lọ lè múra sí kéwú dáadáa o. Ẹ lọ mójútó kéwú o bó tiẹ̀ já sí pé lónìí ta wà ń bẹ̀ yìí àwọn èèyàn ò fẹ́ ṣe wàhálà kéwú wọ́n fẹ́ mọ gba yìí kéwú. Allah. Ẹlòmíì ò fẹ́ ṣe wàhálà kéwú kò fẹ́ kéwú iyì kéwú ló wù ú àpọ́nlé kéwú ló wù ú owó kònà ló ranjú mọ́. Wàláhì wọ́n gba owó kònà fún àfáà yẹn lé ní ọ̀pọ̀ gan o ìyẹn ló ń rán kò rántí ijọ́ táfà ń jìyà kéwú.
afáwọn èèyàn ọmọ kí wọ́n dákun ẹ lọ múra bó tilẹ̀ já sí pé zamani tá a wà yìí zamanu àwọn ọmọ kéwú náà fẹ́ dolówó òjijì. Allah. Olówó ni wọ́n ń wá àwọn lọ́dọ̀ onímọ̀. Ra'aytu naza qadimalu. Ila mani indahu malu. La indahu malu. Wa anhu nasu qadimalu. Ra'aytu nasa qadimalu. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lónìí, àwọn ọmọ kéékèèké lọ́mọ kéwú lónìí, qadimalu. Gbogbo wọn ti ṣẹ́rí, wọ́n ti ṣẹ́rí. Ila mani indahu malu. Lọ títí tí wọ́n ti rówó ni wọn bùkátà kéwú, wọn bùkátà ẹ̀kọ́. Wa man la indahu malu. Ẹlòmíì ò tiẹ̀ bùkátà ń lọlé kéwú. Ọmọ wúlá ìdàdí àti tí ń dálejò lóhùn. Anihun nasu qadimalu. Tó ti ní ìdára. Allah. Kò lọlé kéwú mọ́ ẹni tí ó wà gbọ́ṣẹ́ ní retí. Anihun nasu qadimalu. Ẹni tí ó wà gbà ọ̀tún ní retí. Anihun nasu qadimalu. Jálàbí ló wà lẹ́mìí ọmọ mi kò sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ lórí ẹ̀. Anihun nasu qadimalu. Àwọn bàbá táwọn èèyàn tí wọ́n ń jòkó ti jálàbí tọ́lọ́run sì gbà fún wọn bẹ́ẹ̀. Owó jálàbí yẹn gan wọ́n fi rán àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ tó yè kóró ni o. Allah. Tó yẹ pé tí àwọn ọmọ yẹn gan bá dé ìjókòó táwọn ń jòkó yẹn àwọn oníjókòó ń bẹ̀ wọ́n. Ọmọ olóráyà àti mọ̀ ọ̀ǹtú kan nísìn owó ọ̀ǹtú sì ni wọ́n fi rán débi tó dé. Allah. Òun ti di báńkà tó ti ń de táì. Owó ọ̀ǹtú ni wọ́n fi rán léwé. Owó ọ̀ǹtú ni wọ́n fi rán ẹlòmíì tó fi ka Sàúdì rẹ̀ tán. Tóun bá dé ó lè má jókòó bẹ́ẹ̀ mọ́ tí wọ́n ṣẹ̀ wá ranjú mọ́ jálàbí yẹn sì. Allah. Ṣé ìwọ Làbíbù Lágbàjì wá ń sun ẹkún pé ẹ lọ múra sí kéwú o nígbà tí wọ́n dé ojú agbami. Ta ló fẹ́ pè tí ó dá ọ lóhùn? Ìmọ̀ tí wọ́n gbé lọ sọ́hùn tó ti wà lára wọn ìyẹn máa ń ní ìmọ̀ àjẹsára. Bó ti máa ń lo àjẹsára oògùn bẹ́ẹ̀ náà ló ní àjẹsára mímọ̀. Àṣírí. Bó ti máa ń ní ọmọ ń gba abẹ́rẹ́ àjẹsára. O gbọ́dọ̀ ní ìmọ̀ àjẹsára pé bíkíbi tó o bá dé kó o mọ yọ jáde ńbẹ̀. Sheikh Labibu wá ń gba àwọn ọmọ kéwú nímọ̀ràn pé ọmọ kéwú ẹ lọ mójútó kéwú. Owó tẹ̀ ń wá yẹn tẹ́ ẹ̀ bá nímọ̀ kẹ́ ẹ tó wá owó yẹn ó padà wú oyín mọ́lẹ̀. Allah. Ẹ lé mímọ̀, ẹ lé ẹ̀kọ́ kéwú, ẹ lé ẹ̀kọ́ ìwé. Àdánwò táwọn àfáà tí wọ́n ń kọ yín kéwú kàn nísìnyí yẹn, wọ́n kàn ń kọ yín ni ẹ̀yin náà ò mójútó fúnra yín. Lèmọ́dá ọmọ yìí ó yẹ kó ti mọ kéwú, ṣóun gán fẹ́ mọ̀. Àfáà ló fẹ́ kọ́ mọ̀ mí mọ kí ọmọ yẹn ò fẹ́ mọ̀. Àfáà yẹn ni ó máa wá mú lórí, ni ó máa wá mú lọ́rùn. Kò ní jọ ẹ̀bẹ̀, ìjọ táfà ó máa bẹ̀ pé dákun mójútó kìíní yìí ń bẹ. Ìjọ tí ó sì ṣe ní búlálà ń bẹ. Ẹ̀bẹ̀ díẹ̀, búlálà díẹ̀. Nìyẹn fi pọ́ọ̀tì ẹ̀ fọmọ kí ó tó bá ní jù nínú. Ẹkún tí wọ́n ń sùn yẹn ló wá mú fún wípé abáyé ò sunkún tara rẹ̀, òun ti gòkè odò káfọ́rá tó já. Allah. Ṣèbí kéwì yìí náà làwọn èèyàn yí lára wọn tán ní máa bọ̀ wá lu èbó. Àwọn adé lu èbó yẹn tán, wọ́n sinmi, bá ti ń gbé wọn kóńbì kan ni wọ́n ń gbé wọn lọ bòmíì pé wọ́n á ná mímọ̀ fún wa. Àwọn wá sunkún tara wọn, wọ́n ń sunkún àwa ọ̀dọ́ tòní kalẹ̀ pé èyí tẹ́ ń bọ̀ yìí náà ẹ múra. Mo rántí dáadáa lọ́tún ní ọdún tí Maulana Alfalla Damallahu hayata. Ọdún tí bàbá lọ sí Morocco tí wọ́n kọ́kọ́ gbé wọn lọ tí ọba Morocco pè wọ́n tó wá débẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbé wọn káàkiri gbogbo state nínú Morocco. Àwọn iléeṣẹ́ tẹlifíṣàn wọ́n pe bàbá kí bàbá wá sọ̀rọ̀. Iléeṣẹ́ rédíò wọ́n pè wọ́n tó wá sọ̀rọ̀. Kò sì sí èdè kankan tí wọ́n sọ, èdè abínibí wọn kọ́ ni wọ́n sọ, èdè Lárúbáwá ni. Bàbá wa lọ gbogbo ibi tí wọ́n ti pè wọ́n yìí, wọ́n sì sọ̀rọ̀, wọ́n yege ń bẹ̀, bàbá wa dé. Nígbà tá a lọ lè kí bàbá káàbọ̀ tá a wà níwájú wọn bẹ́ẹ̀ ti wà níwájú mi, bàbá wa sọ pé ẹ lọ múra o, ẹ lọ múra dáadáa o, àwọn èèyàn gbárí ní àgbáyé gan o.
kéwú tí wọ́n fi ń ṣe fáàrí ẹlòmíì ń bẹ shirt and trouser ló máa wọ̀ gbogbo orí ẹ̀ ló wà ó kàn máa wo ẹnu ẹ báyìí ni pé kí ló wí. wo àti tani níwájú tani àti tani ẹ lọ mọ kéwú bẹ́ẹ̀ ẹ lọ mọ kéwú wo àti tani kéwú kíni kéwú ìwọ àti tani níwájú tani àti tani kí ló fẹ́ wí ẹ lọ mọ kéwú bẹ́ẹ̀ ẹ sì lọ mọ̀wé bẹ́ẹ̀ kọ́ da yín lójú. Bàbá ni ẹ lọ múra sí kéwú. Bàbá wa wí gbólóhùn kan tí mi ò lè gbàgbé pé kódà tí ẹ bá ṣe ipò táwọn wà àti bùkátà ni àwọn ò bá tún lọ lè wọ jámíà pé mo tún fẹ́ kà sí. àwọn àwọn òpè ọ̀rọ̀ àná kún un láàkọ́ àwọn tún pàdé àwọn kan táwọn tún wò pé orí báyé ti rí nìyẹn o àárín ló wà ó sí lókè ọlá pé àdúgbò tó wà àwọn olódo ló pọ̀ ńbẹ̀ ló fi rò pé wọ́n ní number 1 èyí ṣe number 1 tó bá dé bomi wọ́n á sọ sí number 100 ó sí ní 1st to 10 ìyẹn lè wà ládùúgbò kan àwọn àgbọ̀ 100 wọ́n gbé fún 1 million níjọ́ tó bá jáde kú ẹ̀yìn lẹ́yìn ni wọ́n sọ sí. ṣé o làbí mo wá ń sunkún gbogbo ẹ̀yin ọmọ kéwù yìí kalẹ̀. Bàkẹ́tù aláṣàbá bíbí dààmú àìní. Bàkẹ́tù aláṣàbábì. Bàkẹ́tù alátùlábì. Bàkẹ́tù alátùlábì bí dààmú àìní. Omi bọ́ lójú mi. Kí ló mú omi bọ́ lójú mi? Ọ̀rọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ sí ni mo ro. Ọmọ tàdírí tí ń ṣẹ̀zámù tí tún gbégún. Ọmọ wúlá tí ń ṣẹ̀zámù tí ń gbé expo. Ìdààmú àìní. Ṣé mo pé yẹn ò ráyè àti stọ́dì rárá? Kò ráyè rárá. Fàlàm yúgìní lìbùkà wàlà nàhìbù. Fàlàm yúgìní lìbùkà wàlà nàhìbù. Ọlọ́run ṣe nàbí ìkẹyọ̀ kan tí mo fi gbé fún àfa yẹn ni pé àníyàn àfa dà gan. Inshallah. Kí ló kẹrẹ mi pẹ̀lú gbèsè ayé ẹ̀? Àfa wa sọ̀rọ̀ títí wa ń sunkún pé ẹ dákun ẹ̀yọ́ ọmọ yìí ẹ mójú tó kéwù. Àfa wa tún nu ojú nù báyìí. Àwọn ti sọ tí wọ́n ti gbá yìí. Àwọn á rántí àwọn tó ń bọ̀ lẹ́yìn. Àfa mélòó ló rántí àwọn tó ń bọ̀ lẹ́yìn rẹ̀? Allah. Ní Al-Imam Shafi'i nínú díwánù rẹ̀ fi sọ pé. Ilmi ma'i haythuma yamamtu yanfa'uni. Qalbi wi'a'un lahu la batina sunduki. Qalbi wi'a'un lahu la batina sunduki. Kílé tó ké ní lábọ́tìnà kílé tó ké bí nọ́ọ̀sì. Kò wá jẹ́ bismillah alága La. Al-atfu billah. Qalbi wi'a'u la batnu sunduk. La una laysa la annafiya lil jins. Idama min al-atf. Qalbi wi'a'un lahu la batnu sunduki. Qalbi wi'a'un lahu la batnu sunduki. Ìyẹn ni náwù ìwọ àti tani. Níwájú tani. Níwájú tani àti tani. Ilmi ma'i haythuma yamamtu yanfa'uni. Qalbi wi'a'un lahu la batnu sunduki. Qalbi wi'a'un lahu la batnu sunduki. Imam Shafi'i ní ilmi. Ilmi ma'i. Ilmi ma'i. Ìmọ̀ mi wà pẹ̀lú mi ni o. Ilmi ma'i. Bàlágà mi ń bẹ lágbárí mi kìí ṣe bàlágà ti tíra. Ilmi ma'i. Bọ́ọ̀lù mi ń bẹ lára mi. Ilmi ma'i. Fíkìú mi ń bẹ lára mi. Ilmi ma'i. Àdìsí mi ń bẹ lára mi. Haythuma yamamtu yanfa'uni. Aláwo di àfa tán pèpè ẹ wá bá wa sọ̀rọ̀ tó ní ẹ̀ sọ fún mi tẹ́lẹ̀. Haythuma yamamtu yanfa'uni. Ibi tó bá ti kì ọ́ náà ni ẹ dákun
ẹ bá wa sọ̀rọ̀ nípa nǹkan báyìí wá ẹ bá ti sọ fún mi tẹ́lẹ̀ ẹ ṣàfà. Haithuma yamamtu yanfa'uni. Haisu mẹ́yà mọ́tò gbogbo ibi tí n bá ti gbèrò tí ń dàníyàn pé mo fẹ́ lo ìmọ̀ yẹn. Yanfa'uni. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ fẹ́ ṣe ìṣirò wọ́n ní kó 27,000 naira àti 34,000 naira kó rò ó pọ̀ ó wá wá calculator. Yamamtu yanfa'uni. Yàmọ́tò yẹn fọ́ọ̀hún ni yóò ṣe mí láǹfààní bí tí n bá ti dé. Qalbi wi'a'uhu labotinu sunduke. Qalbi wi'a'uhu labotinu sunduke. Kí ló ń pè ní àlùwàáhù? Àpò. Ó ní kọ́líbí ọkàn mi inú gbáyà mi báyìí. Òun ni àpò tí mo kó mímọ̀ mi sí. Ìmọ̀ mi ń bẹ́nu ọkàn mi rìn. Labotinu sunduke. Kì í ṣe àwọn tírà tí mo kó sórí ṣẹ́ẹ̀fù. Labotinu sunduke. Kì í ṣe àwọn èyí tó wà ní àpótí. Báàgì tó wà lọ́wọ́ rẹ àwọn tírà tó wà ń bẹ̀ kọ́ nímọ̀ bí kì í ṣe tó wà nínú báàgì yẹn tó ti gbé ságbárí. In kuntu fil bayti kana al-ilmu fihi ma'i. Àbá tó ẹgbẹ́ ló ti bá mi ìmọ̀ mi wà pẹ̀lú mi. In kuntu fi London. Ẹ̀rí ṣé wùlà bí bá wí bẹ̀rù dáadáa. In kuntu fi London. Al-ilmu fihi ma'i. Bá ń bẹ ní London bí ṣé wùlà bíbi tí ń bẹ ń bẹ yìí. In kuntu fi London. Kana al-ilmu fihi ma'i. Àwọn tí wọ́n dẹ̀ ń dá sí yẹn àwọn mọ́sílẹ̀ tó jẹ́ sí pé bọ́ọ̀ bá jẹun kánú ọ̀ lè dá sí ni. Kana al-ilmu fihi ma'i. Ìmọ̀ mi yóò máa bẹ pẹ̀lú mi bẹ́ẹ̀ ni o. Aw kuntu fi suqi kana al-ilmu fi suqi. Aw kuntu fi suqi kana al-ilmu fi suqi. Bí bá ń bẹ nínú ọjà máa púrúfù mímọ̀ fún ẹ̀ ń bẹ̀ o ibi tí mo ti ń tajà lọ ọ̀rọ̀ mímọ̀ wá ṣẹlẹ̀ á tún máa fà á lọ náà nínú àwọn ọ̀rọ̀ pé àhá inú ọjà láwà náà níbo ni wọ́n ti ń ná mímọ̀ ẹ fọjà lẹ̀ kẹ́mọ́ ṣe rọ́ọ̀bù mbẹ̀ kọ́lọ́ba ṣàlékún dáadáa fún Sheikh Labib Lágbàjì. Àmín. Ẹkún tí wọ́n ń sun yẹn kìí ṣe pé ẹkún pé wọ́n rọ́rọ̀ sọ́kọ́ o wọ́n sọ̀rọ̀ tí gbogbo ayé náà rí pé wọ́n ń sọ ọ̀rọ̀ àmọ́ wọ́n ń sunkún àwọn tá à ń bọ̀ kalẹ̀. Allah. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ẹ̀yà sí kéwú mọ́. Kò wù yí ké mọ́. Ẹ̀fọn méjì òní tí ìjọ o ti gbé o ti rọ́. O dẹ̀ fẹ́ gba iyì rẹ̀. Ẹ lọ múra sí kéwú. Ẹ lọ múra sí kéwú. Ó pẹ́ bóyá padà dọ́là. Àpàdà dowó yóò padà dìyì. Ẹ lọ múra sí kéwú. Ẹ lọ múra sí kéwú. Ó pẹ́ bóyá padà dọ́là. Àpàdà dowó yóò padà dìyì. Kéwú yẹ mí o. Kéwú gbé mi o. Kéwú lérè fa yóò padà dọ́là. Yóò padà dowó yóò padà dìyì. Yóò padà dowó yóò padà dìyì. Bá lọ a lè fi ẹni tó nímọ̀ wé ẹni tí ò ní o. Inshallah. A lè fẹ́ ẹni tó ní mímọ̀ wé ẹni tí ò ní o. Ẹ wo Sheikh Labib kéwú tí wọ́n rò pé ó lè fi jẹ́ èèyàn òun ló gbé Sheikh dé London náà. Allah. Wọ́n sì tún gbé láwà ní wọn wọbẹ̀ náà ni. Anamọ bàbá dé London wọ́n yí àwọn padà. You like it? You love it? Bàbá ní tọ́ba you like my turban? Bàbá mi yẹn bá débẹ̀ yẹn wàá yí ẹnu yẹn padà ni.
wọ́n àti tani. Ọlọ́run kó bá darí wọn dáadáa. Àmín. A lè fẹ́ ń tó mọ̀ ìwé ẹni tí ó mọ̀ o. Bismillahir Rahim. Àbá ọ̀tọ̀ ni rọ́júlún láyà àlámù wà láyà àlámù ánà ú láyà àlámù. Rajulun la ya'lamu wa la ya'lamu annahu la ya'lamu. Wọ́n pọ̀ nísì. Rajulun la ya'lamu. Kò mọ kéwú. La ya'lamu. Kéwú òye. La ya'lamu. Kankan òye sí. Wa la ya'lamu annahu la ya'lamu. Òtún wá gbà fún òun. La ya'lamu. La ya'lamu annahu. La ya'lamu kò mọ̀. Kò tún wá gbà pé owó ọmọ la ya'lamu wa la ya'lamu annahu la. Bàbá wa ní èèmọ̀ nǹkan kan wá kéwú sí i. Tí mo ti ń sọ̀rọ̀ tó ti ń gbà. Ìtànjẹ lówó kò nàná. Ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ lọ lé kéwú má nísìnyí. Oníkálukú ti lọ open page. A tún wá àdírẹ́sì rẹ̀ pé sheikh. Tó bá yẹ kó kọ́ lọ́dọ̀ wa tí bá ń lò tó bá ti lò dáadáa ó dà. A máa wá fojú ìwọ tó wọ́n ń lọ lé kéwú yẹn. A rẹ̀ pé wà àwa ti kọjá gbogbo ibi tí wọ́n wà yẹn. Àwa náà kéré. Rajulun la ya'lamu wa la ya'lamu annahu la ya'lamu. Tí wọ́n fi wá lé kéwú ni pé o gbà fóòmù ọ̀hún lè fẹ́ kó. Ìran kan ni ẹ. Rajulun la ya'lamu. Àtúwárí ìran kejì. Rajulun la ya'lamu. Kò ní mímọ̀. Rajulun la ya'lamu. Kò mọ kéwú ó sì mọ̀. Rajulun la ya'lamu. Ọ̀tọ̀ ni kéèyàn mọ kéwú, ọ̀tọ̀ ni kíkéwú mọ̀ yẹn. Rajulun la ya'lamu. Ọ̀tọ̀ ni kọ́ dá kéwú mọ̀, ọ̀tọ̀ ni kíkéwú yẹn náà wá dá ẹ mọ̀. Rajulun la ya'lamu. Ẹni tí ó mọ̀. Wa ya'lamu annahu la ya'lamu. Òun náà wá mọ̀, annahu la ya'lamu. Mọ̀wò ò mọ̀ o. Alákọ̀ọ́kọ́ la ya'lamu. Wa la ya'lamu annahu la ya'lamu.